Ẹ kú dédé wòyí níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì aládùn yìí náà ni àwa Ìmọ́lẹ̀ TV Yorùbá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti tẹ́tí sí ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọyọ̀ ńlá ṣẹlẹ̀ ní ìlú Ọ̀lọ́ ní agbègbè Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ọjọ́ Ìṣẹ́gun ìjẹta tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2026, bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ní àìlera pàtàkì ṣe jèrè nínú ètò ìrànlọ́wọ́ tí iléeṣẹ́ aláìlera Oak Consult Disability Outreach Program ṣètò. Iléeṣẹ́ aláìlera náà tó ń dojúkọ ìtọ́jú àwọn ọmọ àti ọ̀dọ́ tí wọ́n ní àìlera ṣàlàyé pé ètò náà jẹ́ apá kan nínú àfojúsùn wọn láti dá ilé ẹ̀kọ́ àgbàyanu kan sílẹ̀ fún ìtọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ ní agbègbè Ọ̀lọ́. Níbi ètò náà, wọ́n kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó oríṣi wá láti wá ṣe ìtọ́jú àwọn ọmọ náà. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe pẹ̀lú ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìlera, physiotherapy, ìṣàyẹ̀wò àmì ara, ìtọ́jú ọ̀rọ̀, ìmọ̀ràn sí àwọn olùtọ́jú àti àwọn òbí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn náà ṣe àyẹ̀wò ìlera àti ìdàgbàsókè àwọn ọmọ náà, wọ́n sì tún kọ́ àwọn olùtọ́jú ní ọ̀nà tó dára jùlọ láti bójútó wọn. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà tún pèsè ìtìlẹ́yìn ọkàn àti ṣe ìpolongo ìmúlò ìmọ̀ nínú àwùjọ wa. Ní ọ̀rọ̀ ìmísí, Rev. Dr. Taiwo Ìyàndá tún tọ́ka sí nínú ìwé Jòhánù orí 9 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 3 wípé ipò tí àwọn ọmọ wọ̀nyí wà kì í ṣe nítorí ẹ̀ṣẹ̀ wọn, ṣùgbọ́n fún ìfihàn ògo Ọlọ́run. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Ọlọ́run ní ète pàtàkì fún gbogbo àwọn ọmọ wọ̀nyí, ibi tí Ọlọ́run kó wọn lọ wọn yóò débẹ̀. Ó tún gba àwọn òbí ní ìyànjú pé kí wọ́n má ṣe rẹ̀wẹ̀sì, ṣùgbọ́n kí wọ́n ní ìgboyà àtinú dídùn nínú gbogbo ipò tí wọ́n wà. Àwọn òbí yin iléeṣẹ́ Oak Consult. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n kópa nínú ètò náà fi ìmọ̀lára ìdúpẹ́ hàn sí Oak Consult. Lára wọn ni ìyáàfin Adéọlá Táíwò, níbi tí ó ti rí pé ọmọ rẹ̀ tí kò rìn rí ti bẹ̀rẹ̀ sí ní rí ìrànlọ́wọ́. Ọ̀gbẹ́ni David àti Kẹ́hìndé Akínkúnmi yin iléeṣẹ́ náà fún ìrànlọ́wọ́ ọ̀fẹ́ tí wọ́n ṣe. Bákan náà, ìyáàfin Àrẹ̀mú Felicia Lọ́lá ti dúpẹ́ fún ìtìlẹ́yìn tí wọ́n ti gbà tẹ́lẹ̀. Ìkìlọ̀ sí àwọn òbí. Ìyáàfin Akínọlá Rhoda rọ àwọn òbí pé kí wọ́n má ṣe fi àwọn ọmọ aláìlera pamọ́ sínú ilé. Wọ́n nílò ìtọ́jú àti àǹfààní láti dàgbà sí láwùjọ wa. Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Ibrahim Adéwálé náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò yẹ kí a kà àwọn ọmọ aláìlera sí ẹni tí kò ṣe pàtàkì nínú àwùjọ. Ìtìlẹ́yìn àwọn olórí ìbílẹ̀. Àwọn aṣojú àwọn ọba ìbílẹ̀ àti àwọn olórí àdúgbò wà níbẹ̀ pẹ̀lú, èyí tó fi hàn pé àwùjọ ṣe àtìlẹ́yìn fún ètò náà. Ní ìparí, ọmọ ẹgbẹ́ Oak Consult ìyáàfin Iyùn Ìtùnú Adé jẹ́ kó yé àwọn èèyàn pé àwọn ò máa tẹ̀síwájú láti pèsè ìrànlọ́wọ́ àti ìtọ́jú fún àwọn ọmọ aláìlera ní gbogbo agbègbè. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní láti ìkànnì Ìmọ́lẹ̀ TV Yorùbá. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Omidan Olúwakẹ́mi ọmọ Abéjìdé. Ètò tá a gbé kalẹ̀ lónìí ni pé kò yé àwọn èèyàn nígbà tá a sọ pé Oak Consult ń bọ̀ wá tọ́jú àwọn ọmọ abirùn, kò yé àwọn èèyàn. Òun la bá gbé ètò ìkalẹ̀ lónìí pé ẹ kó àwọn ọmọ wọ̀nyẹn wá, ẹ wo bá a ṣe tọ́jú wọn, bá a ṣe máa tọ́jú àwọn ọmọ wọ̀nyẹn nìyí. So ètò tá a gbé kalẹ̀ lónìí ni láti ṣe àfihàn fún àwọn ènìyàn iṣẹ́ tí àwa ṣe ní ìlú Ọ̀lọ́. Ètò tá a gbé kalẹ̀ yìí fún àwọn ọmọ tó ní ìpèníjà, fún ìrànlọ́wọ́ àwọn òbí. Tí ń bá wọn fẹ́, àwọn òbí kan wà ní ìbàdàn wọn ní àlàyé fún ọdún ìṣẹ̀lẹ̀ sí ọmọ wọn. Jésù tó lè tí òkú dìde ó lè jẹ́ kí arọ orin o. Ètò tá a gbé kalẹ̀ yìí ni fún àwọn òbí bẹ́ẹ̀ nínú ètò báyìí. Jésù Kristi tó lè tí òkú dìde ó lè jẹ́ kí orí ó sọ̀rọ̀. Jésù tó lè tí òkú dìde ó lè jẹ́ kí adití ó gbọ́. Lórúkọ Jésù gbogbo àwọn ọmọ wọ̀nyí gbogbo tó jẹ́ bí àìlera níbi gbogbo wa èèyàn ni gbogbo wa níwájú Ọlọ́run àti níwájú ènìyàn ni gbogbo wa. A dẹ̀ fẹ́ kí àwọn gbogbo èèyàn mọ̀ wípé kò sí kankan gbogbo wa ni wọ́n lè di èèyàn ńlá. Nǹkan tó bá nǹkan tí each person each of us nǹkan kan wa
ó ní nǹkan tí a lè ṣe a dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé bóyá ó lè sọ̀rọ̀ bóyá kò lè sọ̀rọ̀ bóyá ó lè ríran bóyá kò lè ríran bóyá ó lè rìn fún rẹ̀ àbí kò lè rìn fún rẹ̀ afẹ́kọ̀ọ́ èèyàn mọ̀ pé gbogbo wa la ní nǹkan tí a lè ṣe ní ayé tí a bá dẹ̀ fún wa ní opportunity tó bá fún wa láyè tí àwọn èèyàn tí àwọn òbí wa tí àwọn olùkọ́ tí gbogbo èèyàn tó bá wá bí a ṣe ń ṣe ní Consult Disabilities Outreach lẹ́nu wípé ká wà ká darapọ̀ ká fọwọ́sowọ́pọ̀ ká dúró ti ìkọ̀kan nù wa a máa rí pé lóòótọ́ àti lódodo àgbẹ̀pọ̀ àwọn ọmọ yìí wọ́n lè dì lọ́la. àlàáfíà pípé ó dorin fún wa lórúkọ Kristi Jésù kò ní rẹ̀ ni o mo gbàdúrà ìyanu tójú rí ìyanu tẹnu ń sọ ìyanu tẹ́tí gbọ́ ó ti jẹ́kùn yín ó sì ti jẹ́kùn ìtàwọn ọmọ yín. jọ̀wọ́ subscribe sórí YouTube wa kẹ́ ẹ lè máa gbádùn wa sí Ìmọ́lẹ̀ TV Yorùbá.